búra wa tẹ́nìkan máa ń pariwo wípé ìlú ò dá nǹkan wà òkè kí ló tà pẹ́ nìyẹn ká bí pé kí ni wọ́n rí kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kájọ jókòó kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kájọ bí ọ kí ni wọ́n rí kí òkè ọ̀nà wo la lè gbà báwo la ṣe fẹ́ sí tí kò fi dáa kì í ṣe pé kákan bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ bára wa jà ká mọ búra wa kí ló dé tá à ń búra wa táwa ọmọ Yorùbá tá à jẹ́ kó rí wa nálé ká pera wa jókòó ká bára wa sọ̀rọ̀ láàrin mi àti ẹ àtiwọ́ tó ń gbọ́ mi àtiwọ́ tó ń wò mí ṣé ìlú Nàìjíríà lálàáfíà ṣé security wà Nàìjíríà ta lè sọ pé ohun tó fi láàrin mi àtiwọ́ tó ń wò mí tó ń gbọ́ mi tó ń bú mi lọ́wọ́lọ́wọ́ tó lórí mi ò pé tó ní mi mọ tí mò ń ṣe àtọwọ́ tó ní mò ń wà tí màá jẹ tí mo dẹ̀ juwọ́ gẹ́ lọ níwọ̀ tó tó mi tó lébi wà tí màá jẹ tó ń bú mi tó ń sọ oríṣiríṣi wọ láàrin mi àtiwọ́ tí wọ́n gẹ́gẹ́ tó tí wọ́n sọ lálàáfíà nínú ọkàn rẹ̀ so o lè rìn kó yẹn nílùú bàbá rẹ̀ so o lè jáde nínú ilé ẹ̀ lálẹ́ kó pọ̀ ń lọ sí ibẹ̀ kọ́kànlẹ́ ó balẹ̀ so o lè ṣe ohun tó wù ẹ́ sórí kọ́ mọ́ mú ẹ ní yahoo yahoo. ìyẹn èèyàn ṣé wàá rí i pé Sunday Igboho ti jáde ó mọ̀mọ̀ ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí mọ̀ ṣe lọ ṣé rí i pé ibi ọ̀rọ̀ Nàìjíríà já síbẹ̀ àfikọ́ lọ́rùn Elédùmarè kó mọ̀mọ̀ gbà lórílẹ̀-èdè tó fi wá jẹ́ pé tí pírẹsidẹ́ǹtì kan tó bá ti gorí àléfà Nàìjíríà bẹ gbogbo nǹkan gbogbo rẹ̀ á dẹ̀ chẹ́ǹjì kò wá síyè tó wọbẹ̀ tó rọ̀ nìyàn lọ́rùn ibo la fẹ́ báyè já síbẹ̀ ìwọ bí ìyà ṣe jẹ mẹ̀kúnnù tẹ́bi pọ̀n ènìyàn ìwọ bógun ṣe ṣẹlẹ̀ bó ènìyàn ṣe para rẹ̀ àfikọ́ lọ́rùn Elédùmarè kó gbà lọ́rọ̀ orílẹ̀-èdè ni o ìwọ ìmọ̀jẹ̀mẹ̀ gbà yín lákòókò ìwà tún wáyà gbọ́ torí fọ́nrán sì kù síwájú díẹ̀ ní sì gbọ́ ni tí Alhaji Sunday Igboho ṣe ní tó wáyà gbọ́rọ̀ tó tún sọ nínú fọ́nrán ṣùgbọ́n ìmọ̀gbàgbé pórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ni wà kí n bá wa subscribe sórí ètò kí n bá wa like rẹ̀ kí n lè àjàǹfààní bàbá tó ṣe é mú fọ́nrán wá fún yín olólùfẹ́ rẹ̀ àti fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà pátápátá níbikíbi tí n ti ń gbọ́ wa ìwà tó yà gbọ́rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ kí n farabalẹ̀ kí n gbọ́ fọ́nrán tán látòkè délẹ̀ wọn èèyàn náà bá fẹ́ sọ sórí ètò kí n sọ sí àpò kọ́mẹ́ǹtì ìṣe fọ́nrán káàkiri gbogbo àgbáyé kó kan gbogbo hàn tètè mọ̀ kó kàn lára. mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mi mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo rò kó dùn ní mí díẹ̀ láì tí onídìí ṣe mọ́ ṣàlàyé ara mi but orúkọ mi Sunday Adé mo ti gbé mọ̀ Sunday Igboho ìdí tí ó ṣe wà very important tó ṣe kókó ká gba Yorùbá nìṣẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà yẹn tí ò jọra wọn tó lè jẹ́ pé ọmọ ẹlẹ́ran wa oúnjẹ egun ọmọ aláṣọ wa àkísà ló ń wọ̀ ẹ̀ náà wọlé nísìnyí gbogbo ìlú káàkiri pàápàá kódà gan kámọ́ tiẹ̀ sọ pé ní Nàìjíríà nìkan ní gbogbo Áfíríkà Nàìjíríà àníná àlómi kò sí security kò sí healthcare kò sí nǹkan kan tá a lè sọ pé ohun tó fi wá lọ́kàn balẹ̀ tá a sọ pé ó yẹ ká sì wà pẹ̀lú Nàìjíríà lélẹ́yìí so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a dẹ̀ ń tẹ̀lé yìí gbogbo nǹkan lọ́nà fún wa lórílẹ̀ wa àlépo àní gold àní marble many things nǹkan la ní àní kòkó tá a lè fi túlù wa ṣe túlù wa dẹ̀ máa wà òkè tó jẹ́ pé gbogbo àwa tá a jọ mọ nílùú ó yẹ kọ́kẹ́ wa balẹ̀ kò sí nǹkan tá a fẹ́ mọ́ lọ sí nílùú olù káàkiri ìlú òkè òkun káàkiri pàápàá jùlọ gba ọmọ wa káàkiri ayé náà kàn wà ń ṣe wàhálà káàkiri ìlú bí ẹ bá tiẹ̀ pìtì tàwa tá à ń gbé pẹ̀lú ilẹ̀ Yorùbá ó yẹ kẹ́ pìtì àwọn tó ń jáde kúrò nílùú tó ń lọ ń ṣerú ìlú àjòjì tó ń lọ ń ṣe wàhálà ń bẹ̀ so ìdí nìyí tí o bá gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ ká fọwọ́sowọ́pọ̀ kájọ fọwọ́sowọ́pọ̀ papọ̀ kájọ jàfẹ́tọ̀ wa káwa wa ṣe máa kúrò lábẹ́ ìjọba Nàìjíríà so ká dá dúró ká ní orílẹ̀-èdè tiwa ká dẹ̀ wá àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀dọ́ tó rí wọn pé tí wọ́n ṣe àkóso ìlú yìí pàápàá jùlọ ẹ̀yin náà wò ó sìn àìtí kò lórí ohun tó gbé mi dìde gẹ́gẹ́ lórí ìrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá la mọ̀ túmọ̀ ẹ̀ ládẹ̀ mọ̀ díẹ̀ àti kò nílùú abẹ́ Nàìjíríà náà là sí wa àní security lẹ́wà àwọn bàbá wa ò lè lọ sóko wọn ò lè dáko mọ́ iṣu di nǹkan tó wọ́n gógó ata di nǹkan tó wọ́n ẹ̀fọ́ di nǹkan tó wọ́n lọ́jà ẹ̀wà di nǹkan tó wọ́n àgbàdo wọ́n gbogbo nǹkan wọ́n gàrí wọ́n torí pé kí ni àwọn bàbá wa ò lè lọ sóko kò sí security kò sí anything
báwọn mọ̀mọ́ wa tó ń ṣe ohun ọ̀gbìn tá à ń jẹ tán bá lọ ní oko Fúlàní ó jí wọn gbé wọn rèé fún wọn kò sẹ́ni tó free nígbà kan táwa gbọ́njú tábà jí tábà a lè wà lálẹ́ tá máa sùn níwájú ilé bàbá wa tó jẹ́ pé ìgbà míì tẹ́ bá kéèyàn tó jólè tago 5 aago 6 tí ò sẹ́ni kankan tí ó jí gbé tó mo lè jí láago 3 kí ni mo lọ sóko wa tí ò sẹ́ni kankan tí ó disturb yín tí ò sẹ́ni tí ó dà yín lọ́nà bọ́ gbogbo sí èyàn ò lè dẹ́rẹ́ wò mọ́ tó bá gbẹdẹ látẹ̀kọ́ sí ọlọ́run bá dẹ̀ wàhálà ni tí wọ́n bá da ilé ọ̀nà tó gẹ̀ẹ́tà ní tó bá ti kọjá tó gẹ̀ẹ́tà ní dé àwọn dánadáná máa wà ń bẹ̀ tán àwọn Fúlàní okùn bẹ̀ tó kó bọ̀já náà tó jiyàn gbé wọn ni kẹ́ mọ́ lọ gbé mílíọ̀nù wa so ìdí nìyí gbogbo àwọn tó ń láwọn jó lórí wọn kẹ́ ń wò wọn ò sí ohun tó yẹ kó ṣe wọn fún wa security wọn fún wa ní nǹkan kan tá a lè sọ pé tó pàápàá jùlọ security wà very important àwọn tó wà lókè òkun ò lè wálé tán bá fẹ́ wálé ẹ̀rù ń bà wọ́n pé kọ́ mọ́ já wọn gbé kọ́ mọ́ ṣe jàǹbá fáwọn kò yẹ kó rí bẹ́ẹ̀ so gbogbo láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ wa kò sí security lórí ilẹ̀ wa tí ò yẹ kó rí bẹ́ẹ̀ rárá kò bójúmu rárá gbogbo láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ yìí ó di dandan ká jà fún ó wà very important ká jà fún ẹ̀tọ́ wa ẹ jọ̀ọ́ mo rọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹ jẹ́ àjọ dìde ẹ má jẹ́ ká bára wa jà ẹ má jẹ́ ká búra wa o ẹ má jẹ́ ká búra wa tẹ́nìkan bá ń pariwo wípé ìlú ò da nǹkan wà òkè kí ló tà pẹ́ nìyẹn ká bí pé kí ni wọ́n rí kájọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ kájọ jókòó kájọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ kájọ bí ọ kí ni wọ́n rí kí ókè ọ̀nà wo la lè gbà báwo la ṣe fẹ́ sí tí kò fi dáa kì í ṣe pé kákan bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ bára wa jà ká mọ búra wa kí ló dé tá à ń búra wa táwa ọmọ Yorùbá tá à jẹ́ kó rí wa nálé ká pera wa jókòó ká bára wa sọ̀rọ̀ láàrin mi àti ẹ àtiwọ́ tó ń gbọ́ mi àtiwọ́ tó ń wò mí ṣé ìlú Nàìjíríà lálàáfíà ṣé security wà Nàìjíríà ta lè sọ pé ohun tó fi láàrin mi àtiwọ́ tó ń wò mí tó ń gbọ́ mi tó ń bú mi lọ́wọ́lọ́wọ́ tó lórí mi ò pé tó ní mi mọ tí mò ń ṣe àtọwọ́ tó ní mò ń wà tí màá jẹ tí mo dẹ̀ juwọ́ gẹ́ lọ níwọ̀ tó tó mi tó lébi wà tí màá jẹ tó ń bú mi tó ń sọ oríṣiríṣi wọ́ láàrin mi àtiwọ́ tí wọ́ gẹ́gẹ́ tó tí wọ́ sọ lálàáfíà nínú ọkàn rẹ̀ so o lè rìn kó yẹn nílùú bàbá rẹ̀ so o lè jáde nínú ilé ẹ̀ lálẹ́ kókó ń lọ sí ìwé ẹ̀kọ́ kìnìún balẹ̀ so o lè ṣe ohun tó wù ẹ́ sórí kọ́ mọ́ mú ẹ ní yàwó yàwó sọ fún mi so o lè wọ́sọ o lè gbé mọ́tò tó dáa kó o rìn gbòòrò kọ́ mọ́ pé ẹ lólè tàbí kó pé yàwó àbí kó pé ẹ ní kankan kọ́ mú ẹ so gbogbo orúkọ báyìí ó mú ọkàn rẹ wọ́n gẹ́ mọ̀ pé Nàìjíríà ò fara rọ rárá so èmi sẹ́mi lọ́yẹ̀ kọ́ mọ́ bú ni àbí Nàìjíríà tí àwọn tó ń ṣe àkóso Nàìjíríà tí wọ́n ń dà wá láàmú tí wọ́n ń fi orí ara wa gbára wa tí wọ́n ń dá owó yẹn kó sápò àwọn fámílì ara wọn tí wọn ò nírònú pa àwọn òkú lọ́la mọ́ sáwọn lọ́yẹ̀ kó bú ni àbẹ́mi ẹ jẹ́ ká wá highs ẹ jẹ́ ká orí wa nẹ́lé ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe Ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ jọ kò sí security nílùú yẹn ẹ jẹ́ ká jọ jàfẹ́tọ̀ wa ká jọ béèrè pé kí nìdí tẹ́ fi láti ọdún ìtẹ́lẹ̀ dá Nàìjíríà lẹ̀ tẹ́ ń kówó jẹ tẹ́ ń sin nǹkan tí ò sí security tí ò sábò tí ò sẹ́nítì tí ara ẹ̀ jẹ wa lọ ṣé bá ṣe máa bá lọ nìyẹn ó ti tó gẹ́ẹ̀ ẹ jẹ́ ká wọ ọ̀dọ́ ká bára wa sọ̀rọ̀ ó ti tó gẹ́ẹ̀ báyẹn ẹ jẹ́ ká jọ dìde ká jọ jàfẹ́tọ̀ yìí Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa ojú ọ̀dẹ̀ ní tiwa ọdún yìí ọdún ẹ̀ lọ́lọ́run ṣe ọdún òmìnira lọ́lọ́run máa sọdún ìfún wa ṣe mo dúpẹ́. Olóyè Ìgbòho bàbá wa Professor Akíntóyè tíyàwó wọn ṣaláìsí èyí tíyàwó wọn sọ ni pé kí bàbá ṣe gbogbo tí ó tọ́ láti jẹ́ ká kúrò nínú ìyà tó ń jẹ wá nínú Nàìjíríà kí lè rí sọ̀rọ̀ yẹn. nǹkan tí mo rí sí ni pé àkọ́kọ́ náà mọ̀mọ́ wa tó kú Ọlọ́run foríjì wọn Ọlọ́run tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rí Ọlọ́run jẹ́ ká ní òtó wọn ká tó jáde láyé so ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ ọ̀rọ̀ tó lágbára ni mọ̀mọ́ yẹn fi ohun tó ní agbára alẹ́ torí pé mọ̀mọ́ rí àpẹẹrẹ àgbàlagbà dẹ̀ ni wọ́n ẹ̀dẹ̀ gbogbo àti wọ́n ti gbúrò àwọn ìyá yẹn tí wọ́n ti gbogbo àti Yorùbá ti ń jìyà bọ̀ tí wọ́n dẹ̀ stop títí tó fi dórí tiwa táwọn náà fi débi tá a dé yìí ṣé bó ṣe máa lọ táwọn náà tún ní sọ̀rọ̀ wájú àwọn ọmọ wa nìyẹn ara nǹkan tí mọ̀mọ́ yẹn rí nìyẹn pé ẹ̀yin tọ́lọ́run fẹ́ jọ̀dọ̀ tọ́lọ́run fún lágbára lásìkò yìí ẹ dìde kẹ́ ẹ jàfẹ́tọ̀ yín ikú ti ń gbóhùn lọ o ẹ mọ̀jì ó rẹ̀ yín o so ìdí nìyẹn tọ́lọ́run níjọ́ rẹ̀ wá dẹ́dẹ́ ní ká jàfẹ́tọ̀ yẹn dẹ́dẹ́ ní ká gbà á ẹni tí ó mọ̀ kó mọ̀ a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ ká jọ jàfẹ́tọ̀ yẹn ká dẹ̀ jọ gbà á èyí ṣe pé ẹnìkan ò lè dá sí gbogbo ala ní láti jọ ṣe é so ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ yẹn ọ̀rọ̀ tó lágbára ni àwa ni mọ̀mọ́ táwa jí ni pé àwọn ti ń lọ nìyẹn o àwọn ti gbìyànjú nǹkan táwọn lè ṣe Ọlọ́run àfáwọn ṣe ṣùgbọ́n yìí Ọlọ́run fún ẹ̀yìn sí ẹ̀yìn ọ̀dọ́ àsìkò yìí ẹ̀dẹ̀ mọ́ jẹ́ kó rẹ̀ yìí owó ni mọ̀mọ́ pa fún wa sọ Ọlọ́run ní jẹ́ kó rẹ̀ gbogbo wa ṣùgbọ́n Ọlọ́run jẹ́ mi tiwa ní ogun àmín. wọn lẹ́nu kọ́ máa lọ kàkà kọ́ máa ní fẹ́ẹ́ máa lọ kàkàdà ìran yín máa gọ̀kadà kú ni gbogbo ẹ̀ olóṣèlú tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ yín máa gọ̀kadà kú ni
ẹ̀ lórí bùi ẹ̀ lò sí yìí kí ló tẹ̀sí báyìí gbogbo àdúrà kẹta ní lórí ilẹ̀ wa ẹ̀ táwọn ọmọ bá parí ìwé ẹ̀ wà ní kọ́ wá tọ́ba ti fẹ́ kí n fẹ́ńṣẹ́ òun láti wá rí mi lọ́fíìsì gba nọ́mbà mi kó pè mí ẹ̀ wà ní kọ́ lọ pàdé lóòótẹ́ ẹ̀ mọ̀ lọ bá wọn sùn ẹ̀ ní fún wọn ṣe gbẹ́ sẹ́nitọ̀ tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ọ̀nẹ́rìbù Nàìjíríà tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ olórí burúkú ọlọ́run bá yín jẹ wọ́n rèpù àwọn ọmọ yín Fúlàní Boko Haram lọ́ máa rèpù àwọn ọmọ yín kẹ́ ẹ̀ lórí bùi kí ló tẹ̀ ṣe báyìí ẹ̀ dẹ̀ ń tráfù ẹ̀ ń lọ lu káàkiri ẹ̀ rí gbogbo olú àwọn bó ṣe fáìn bó ṣe rí ẹ̀ tún wá ruwo alọ̀ ẹ̀ tún bọ̀ lọ́ fi ra ilé tí yẹn bá ṣe kánsílọ̀ lásán ni o ní Nàìjíríà ní ọdún méjì ó ti dòrò ngbà tó lóbùkún yẹn bá fẹ́ ṣe kánsílọ̀ yóò mọ̀ lọ yájú lé káàkiri lọ bẹ̀bẹ̀ sígbà tó bá ti di kánsílọ̀ yẹn tó bá ti fóòlù ẹ̀ ní rimọ́ ládùúgbò yóò lọ ra lé sí Lẹ́kì ni ṣé gbèsè ayẹlẹ̀ lò yẹn ẹ̀ dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀ ní bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ìka yẹn ìka ní ìka ohun tí ń bẹ Nàìjíríà tẹ́ bá ní ẹnìkọ̀ọ̀kan lóṣooṣù kọ́mọ tí ẹni tó bá ti wáṣẹ́ tí ò ti ríṣẹ́ o kọ́mọ fún ọ ní 100,000 lóṣooṣù àjẹsẹ́kù tó wà mẹ́ nígbà tí wọ́n ní ẹnìkan àkábèsì rẹ̀ Ọlọ́run Nàìjíríà ò ní rìfáínárì ẹyọ kan báyìí Dangote wá lé òun ní rìfáínárì kò ní da fún Nàìjíríà gọ́fọ̀mẹ̀ntì láíláí ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run nígbà táwọn pásítọ̀ wa ní private jet Nigerian government wọ́n ní private jet ẹ̀yọ gbogbo Nàìjíríà yẹn ìjọba Nàìjíríà ní private jet kẹsẹ́ believe àti private jet ọ̀kan Nàìjíríà ní o àwọn pásítọ̀ mi ní private jet méjì pásítọ̀ ní private jet méjì Nigerian government ẹ̀ dín ẹyọ kan sẹ́ni pé ìlú yẹn kò lè tó kò lè dá àfi ká pín kálukọ́ ọmọ bá tiẹ̀ lọ àwọn ọ̀ka wọ́n á mọ lọ bá àwọn ọmọ ọlọ́mọ sùn táwọn ọmọ bá parí yunifásitì tán ìlú èbó la wà yìí tẹ́yìn bá jọmọ ìlú yìí tó bá parí skul tó bá gbé ìwé tó bá gbé pẹsidẹ́ntì ẹ̀ dé iléeṣẹ́ kan tẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ tẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ tẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ tó ń bá fún ní sẹ́ńbẹ̀ wọ́n máa ti iléeṣẹ́ yẹn pa ìjọba máa ti iléeṣẹ́ yẹn pa kò síbẹ̀ Nàìjíríà wọ́n làwọn fún sẹ́ wọ́n kọ̀kọ́ bá sùn tó bá tó wá bá sùn táwọn ò ní gbé fóònù ẹ̀ mọ́ ó lù fóònù pa ni àwọn ọmọlọ́mọ máa dọ́lóso tẹ́lẹ̀ pé kà ni wọ́n á sọ ọmọlọ́mọ dàrísítò ìka àwọn ìka gbogbo ìjọba Nàìjíríà kà ni wọ́n níbẹ̀rù Ọlọ́run kò dáná yóò la fẹ́ ṣe yẹn dà àti rí 1,000 fẹ́ lómi Nàìjíríà yẹn ó gun ni tó bá tún fún ọ lórí tó ní gbẹ̀rún lọ́wọ́ wọ́n pa fóònù ni láwọn ìjọba Nàìjíríà àwọn ọ̀ka yẹn tó bá dẹ̀ fẹ́ dìbò yẹn wọ́n mọ̀ yájúlé àmì wọ́n mọ̀ bẹ̀bẹ̀ káàkiri ni wọ́n mọ̀ bẹ̀bẹ̀ kiri ẹ dìbò fún wa ẹ ṣe fún wa ẹ ṣe kíní kan ẹ ṣe kíní kan tó bá ti débẹ̀ tán àti ayé wọn ti bàjẹ́ wọ́n kẹ́ mọ́ lo tinted wọ́n á sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lọ́hùn èpè láfi bá yẹn jẹ àfi èpè àwọn alábíàmọ́ á ní káwọn tiwa kọ́ mọ tọ́ba bẹ́ẹ̀ kọ́ mọ ṣépè fún bẹ́ẹ̀ olóṣèlú Nàìjíríà ni kọ́ mọ tọ́ba òdì ṣépè fún yín kọ́ bọ́ sí òkan fi èpè bá yẹn jẹ ẹ̀yin kà ẹ̀ ẹ̀ lùsì kà yẹn kí ló dé sẹ́ǹsì báyìí ẹ̀ dájú gan sá gbogbo àwọn ọ̀rẹ́ mi kan bẹ tó yẹ pé mo mọ̀ wọ́n dáadáa gbogbo wọn dẹ̀ wá di sẹ́nitọ̀ wọn ní gbé fóònù mọ́ kò ní dáa fún yín gan bẹ́ẹ̀ sẹ́ wa ẹ̀ sì orí bu ni ọlọ́ngbọ́ kí ló ṣe wọ́n mọ̀ sọ pé táwọn bá jẹ́ kí iná wà tí iná bá wà tọ́nà bá da ti gbùngàdà kò ní sí VIP ẹ gbà mí ẹ̀yin United Nations à ń bẹ̀ yín o kẹ́ bá invite gbogbo àwọn ex president wa gbogbo àwọn ex governor àtàwọn recent one kẹ́ pa gbọ́n sínú òkun pupa dànù kẹ́ bá pa gbọ́n dànù gbogbo àwọn ex governor yẹn gbogbo àwọn ex president gbogbo pápátá àwọn tí ń bẹ láyé ni àwọn tí ò sí láyé nu wọn ká wá lọ mú sẹ́ẹ̀nì ká lọ gbẹ́sàárẹ̀ wọn ká jó gbogbo ogun wọn tó kù ká jóná dànù àwọn lórí burúkú tó bá lè bá a ṣe nómi ó dùn gan kàn bá invite gbogbo àwọn ex president wa gbogbo àwọn ex governor ex minister ex senator kàn bá pa ọgbọ́n sínú òkun pupa kàn pa wọn dànù kàn wá sọ pé tó ká sófin o ẹ̀wọ̀n tó bá ti mọ̀ pọ̀ ó fẹ́ ṣèjọba olóṣèlú ó fẹ́ tòlù sí president 500,000 lówó ẹ̀ tó bá ti mú ju 500,000 lọ kàn dájọ́ kú fún àbí kan ọ̀rìn ẹlẹ́wọ̀n gbére kó kú sẹ́wọ̀n kó jẹrà sẹ́wọ̀n dandan ìlú wa máa da bàjẹ́bàjẹ́ pé wọ́n tó bá ti fẹ́ ṣe gọ́vnà 250,000 ni tó bá ti mójú 250,000 lọ́wọ́ ẹ̀ kó fún ní ẹ̀wọ̀n bíi 70 years kó ọjọ́ orí ẹ̀ kó darúgbó síbẹ̀ bó ṣe kọ́ wà ní ẹ̀ wọ́n tó bá ti jẹ́ sẹ́nétọ̀ 150 lọ́wọ́ ẹ̀ tó bá ti lè gbà kó get away or get out ẹ̀ rí i pé gbogbo nǹkan máa wà ókè kò ní sí pọ́n rèpọ̀ ọmọlọ́mọ wọn bọ́ ọmọlọ́mọ sùn lágídí wọ́n mọ̀ síbẹ̀ nípa àwọn nìkan lọ́lọ́ ń dálẹ̀ ayé fún wọ́n mọ̀ já ìrora mo lọ ti ṣerú ẹ̀ nǹkan tó yẹ pé nǹkan gbogbo wa ni resources gbogbo alájọ ní ọlọ́run tó dá wa sáwọn ọmọ sọ pé àṣìlúyà ni. ìmọ̀ọ́mọ̀ bínú gbogbo yẹn lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà bí mo ṣe wọlé ló yẹ kí mi kí n
mo kí gbogbo yín lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tẹ́yìn tí ń gbọ́ mi títí láǹfààní tẹ́yìn tí ń wò mí lágbára Ọlọ́run Elédùmarè ojú tí ń fi ń wò mí bí yé ojú náà mi àfọ́ etí tí ń fi ń gbọ́ mi etí náà mi àdì oréré bí yé létí yẹn mi àgbọ́ ṣe rí kọ́lọ́run Elédùmarè kó gbà ó kó bá a tún orílẹ̀-èdè wa ṣe gbogbo àwọn tẹ́ jẹ́ kórílẹ̀-èdè èkó sùn kọ́lọ́run Elédùmarè mọ̀mọ́ bá a gbéṣẹ́ lé wọn lọ́wọ́ ìwọ ọ̀rọ̀ ọmọ ju bí yé lọ tẹ́ bá tó ṣe é lọ àtọ́jẹ́ kí a gbọ́ ìmọ̀mọ̀ gbàgbé o pórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ni wà kí n subscribe sórí ètò kí n lè àjàǹfààní bá a bá tó ṣe é mú fọ́nrán wá fún yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ìwọ ọ̀rọ̀ ọmọ ju bí yé lọ kí n share fọ́nrán bí bá tó ṣe é lọ àtọ́jẹ́ kí a gbọ́.